ìwọ wo igi tí mo fi hàn yìí, ọ rí i pé ewé tó dàbò lọ́tún tó dàbò lósì ò jẹ́ káyé ó rígi ọ̀hún, kọ́ lè bá a rígi òun díẹ̀ báyìí á yẹ̀nà fún ni o, kọ́ lè bá a rí. Ayé ò jẹ́ kán rí, ewé ò jẹ́ wọn ó rí, ìtàkùn ò jẹ́ wọn ó rígi ọ̀hún, ìràwé ò jẹ́ wọn ó rí. Bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ aráyé máa ń rí. Àwọn míì ń bẹ táyé òun jẹ́ wọn ó rí, wọn ò lógo ṣùgbọ́n wọn ò ní rí lò, wọn ò ní mọ̀, wọn wá dèrò ẹ̀yìn. Olódùmarè, gbogbo ẹ̀yin tẹ́ ń fọ́lọ̀ iléeṣẹ́ The Orphan Herbal Ventures, láṣẹ Elédùmarè, ògo yóò mọ̀ ní wọkùn mọ́ yín lára. Kí ló máa ṣe? Ká sọ pé ìwọ wà lára àwọn tó jẹ́ pé ayé ò jẹ́ kán rí, wọn ò jẹ́ wọn ríràwọ̀ rẹ, ọ gbìyànjú títí orí ikọ̀ náà ni, ọ sáré títí ọ̀rí bí lọ. Wò ó ní káwọn àgbà ọba ọlọ́kọ kán bọ wági, táyé ò jẹ́ wọn rí, kán bọ pa èpo ẹ̀ báyìí, kán bọ pa èpo ẹ̀, kán bọ pa èpo ẹ̀, kán bọ pa èpo ẹ̀ kì bá àmọ́jọ ọwọ́ mi báyìí lọ, kán sàbọ̀ pa èpo gi títàkùn ò jẹ́ káyé ó rí. Tí wọ́n bá ti bọ́ pèpo ẹ̀, ìwọ wá já ewé at random, ewé tó bá sá ti wò ó gba àwọn ewé tó wà lára ẹ̀, já díẹ̀ lápá ọ̀tún, já díẹ̀ lápá òsì. Tó bá ti já, ṣó rí àti ewé tó já lápá tún, àti tó já lápá sí, àti èpo tó pa lára kínní kò sínú kòkò. Ó wá kun tó fi kun, fi ẹyẹ ọ̀bẹ 3 kún, fòdìdí atare 3 sí, fòdìdí igún kan sí, kó fòdìdí àkàlà kan sí. Wá fi odidi ọ̀sìn ẹyọ kan náà kó fi sí. Bá mi yóò gùn yìí kọ ọjọ́ tán yányán, kó apá kan mọṣẹ, apá kejì máa fògì lò. Ọ lè fògì lò apá kejì, ọ lè fi kọ́stáàdì lò, ọ lè fi míìkì lò. Ògo tí ń jẹ́ ti Elédùmarè, ayé ò rí ọ. Gbogbo ohun tó ń ṣe táyé ò rí tẹ́lẹ̀, ayé ò bẹ̀rẹ̀ sí rí. Ó fẹ́ pè mí pé bàbá iṣẹ́ yìí bó o ní, pè mí sí nọ́mbà yìí 09065636184. Ó fẹ́ wá mi wá, ìlú Ọ̀kínì la wà lóṣogbo. Tó bá di the first junction Ọ̀kínì, ìwọ sọ pé òun lọ sí iléeṣẹ́ The Orphan Herbal Ventures àwọn ọlọ́kadà tó wà ń bẹ̀, tàbí kó kọjá níwájú àwọn tó ń tèso wọ̀nyẹn, wàá ti ráwọn Haúsá tó ń tèso. Ìwọ sọ wájú wọn ọ̀rọ̀ náà ìlú lórúkọ kan bẹ̀, mọ́ tọ̀nà yẹn bọ̀, wá rí signboard iléeṣẹ́ The Orphan Herbal Ventures bó ṣe ń bọ̀, tó máa tó ẹ̀ tó fi máa dé iléeṣẹ́ wa. Ògo tí ń jẹ́ ti Elédùmarè, ire rẹ ògo rẹ ò ní wọ̀ọ̀kún o.